ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody kò gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ wò fọ́nrán yìí. àwọn ìlú ẹkùn mo fẹ́. ṣe mọ̀ pé ìmọ́lẹ̀ pẹ̀lú òkùnkùn wọn ò lè jọ ṣe yóò pọ̀ síbù wọn ò lè jọ ṣe ṣẹlẹ̀ ní òdodo ó lè pẹ́ ó lè yá o. àwọn wọn ọ̀rẹ́ láti gbọ́mọ ilé ìkàgbé gómìnà àwọn aládùúgbò nígbà. àìsí ń bẹ̀ láì bá wọn dá sí i báyìí ni olóyè Sunday Igboho tí gbogbo èèyàn mọ̀ sí Igboho Òòṣà ṣe yọjú síbi tí àwọn ènìyàn kan tí wọ́n pera wọn ní ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ọlọ́pàá níbi tí wọ́n ti ń gbìyànjú láti gbé gbajúgbajà asọ̀rọ̀ lórí ẹ̀sìn ti ìṣẹ̀ṣe Tani Ọlọ́run ló kọ̀ láti tẹ̀lé àwọn ẹni wọ̀nyí tó fi yọrí sí pé wọ́n fẹ́ fipá mú Tani Ọlọ́run lọ. àwọn mọ̀lẹ́bí Tani Ọlọ́run ni wọ́n ké gbàjarè fún ìrànlọ́wọ́ tó fi di wípé wọ́n kàn sí olóyè Sunday Igboho láti wá ran àwọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run. báyìí ni olóyè Sunday Igboho ṣe yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì yànnàná àwọn kankan lórí ìṣẹ̀lẹ̀ yìí. àìsí ń bẹ̀ láì bá wọn dá sí tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. ẹ jẹ́ ká wo bí olóyè Sunday Igboho ṣe dá sí ọ̀rọ̀ Tani Ọlọ́run àti àwọn tí wọ́n pera wọn ní ọlọ́pàá tí wọ́n wá gbé. ẹgbẹ́ akọ́lá balẹ̀ ọ̀gá sí gbogbo àdúgbò tí wọ́n ti búlọ̀ gbogbo ọ̀nà tó wà àdúgbò wọn dúró wà lára ìgidi ni o lórí ọ̀rọ̀ ẹ̀sìn. àpẹẹrẹ kí mo ti sọ fún CP Kwara gan pé ọmọ ọmọ dásìrò kàmá ẹ̀ wọ́n kidnap yẹn Kwara wọ́n pa ìjojúmọ́ wọ́n jọba gbé oúnjẹ ẹ̀ dásì wọn dá sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wọ́n ní ká ọmọ jíyàn gbé lọ rí àbẹ̀ nìbàdàn lábẹ́ tọ̀dọ̀ yín wọ́n á borúkọ yín jẹ́ o. àwọn mẹ́rin ni àwọn wà ń bí wa ìgbà kó bá CP sọ̀rọ̀ irú èbò nìyẹn gbogbo àdúgbò ti block pátá. àwọn ọ̀rẹ́ láti gbọ́mọ ilé ìkàgbé gómìnà àwọn aládùúgbò nígbà. ọ̀gá àwọn aládùúgbò nígbà. ẹbí sùúrù ẹ fara balẹ̀ èrò lọ bí omi ni ọ̀rọ̀ ẹ̀sìn náà ń jà sí náà. mo tí wọ́n gbé wágò tún ní nọ́mbà no number mọ́tò no number no number no number no number no number. Mele tani lẹ́nu yẹn kan kó n bí ṣe àti gbọ́. kí ni ṣe ṣẹlẹ̀. bó ti wà ní báwo lọ́pàá ti filẹ̀ lélẹ́yìí o ìyẹn kan ò ṣe ẹwọ ẹsẹ̀ rẹ ojú rẹ̀ ìyẹn kan ò tí ì ṣe pọ̀ dán o àwọn ọlọ́pàá lélẹ́yìí o tó mọ̀ lẹ́nìkan ló pa o àwọn báwọn ọlọ́pàá ti filẹ̀ rẹ o kò tí ì kú tán o wọ́n ọlọ́pàá ti filẹ̀ rẹ kò kú rárá àwọn ọlọ́pàá rẹ wọ́n ni wọ́n fi dé sọ́wọ́ wọ́n ni wọ́n fi dé àwọn ni wọ́n fi dé ọ̀rọ̀ ọkùnrin kọ́ ẹ wo wọ́n ṣe ẹrù léṣe o. ilé ọyàn ẹ ọkùn tirẹtirẹ. wọ́n ṣe ẹrù léṣe o wọ́n ti fi dìbọn bẹ́ẹ̀ bọ́dì. ẹ wo wọ́n ṣe ẹrù léṣe wọ́n ṣe ẹrù léṣe o wọ́n ṣe ẹrù léṣe o bandit ni wọ́n wọ́n ti fẹ́ pa o wọn ò invite ẹ wọ́n kọ́ bọ́ọ̀sì tẹ̀wọ́n lára kùtùkùtù ni o wọ́n wá bọ́ọ̀sì tẹ̀wọ́n lára kùtùkùtù ni o. you are going nowhere bandit ni bandit ni ṣe bọ́lọ́pàá sí máa rẹ̀ sí yẹn lélẹ̀ bọ́lọ́pàá sí máa rẹ̀ sí yẹn lélẹ̀ wọ́n ti pa ojú ayé o bandit ni wọ́n bọ́ wọ́n ti pa o bandit ni wọ́n. ẹ wo sọ́wọ́lọ́pàá lélẹ̀ bandit ni o kẹsàn-án lọ́pàá ojú ẹ̀ bandit ni o. ọlọ́pàá ló pe rẹ̀ bandit gbogbo wọn yìnbọn owó ẹ̀ ò ní sóríire tó bá yìnbọn yẹn ò ní sóríire. mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi mo kí gbogbo àtẹ̀yìn gbọ́ mi káàkiri àgbáláyé èmi wọn kọ́ mi dùn méyọ̀ náà ni òkòkò ní ṣùwà òní rẹwà aláṣẹ ìdìbò máa rí mo ò náà tó pọ̀ láti sọ but mo fẹ́ sọ fún ẹni tó pe rẹ̀ ní bóyá US Fúlàní àbí US imam however tó bá pe rẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá ń fún the first and the last warning. Let this to be the first and the last one. ẹ má dáwọ́ èdè tẹ́ ń ṣe ní nọ́ọ̀tì yẹn ẹ má gbé wá sílẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá ò ṣe rí fi ògùn ṣe ìlú Fúlàní o tí wọ́n ń ronú bóyá pé ìwé lásán ló ń dictate fún wọn ẹ má gbé wèrè wá sílẹ̀ Yorùbá o
gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹkọ̀ lọ́ máa wọlé tẹ lọ́ máa sọ pé ẹ fẹ́ lọ́ máa kidnap èèyàn this same thing náà lọ ṣe fún bàbá Májàsọ́lá ní òru ọ̀gànjọ́ automatically ló ti fi hàn pé àwọn tó wà ní Ìlọrin tó pera wọn ní US imam wà lára àwọn tó sponsor àwọn terrorist àwọn DSS tó fi wá sọ́dọ̀ olóyè kí ni gbogbo òṣìṣẹ́ wa ń ṣà láti máa perform yìí náà ẹ̀ ń lọ́ máa harass àwọn èèyàn nínú ilé unlawful ṣé bọ́ ṣe máa ń arrest àwọn èèyàn nìyẹn tẹ kò máa dédé gbé ordinary white kìíní tí ò sí nọ́mbà tẹ máa gbé wá láti wá di tó ní tẹ ẹbí yá pé a máa kidnap àwọn èèyàn nílẹ̀ Yorùbá ẹrù dẹ bá yín à ń fẹlẹ̀ fàyín létí ìjọ tí rẹ̀ bá tún ṣẹlẹ̀ gbogbo kọ́ọ̀tì wèrè tẹ́ ń jókòó sí ní Ìlọrin tẹ́lẹ̀ ń jókòó pé ẹ̀ ń dictate ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Kùránì kò sí ìtókò àwọn ilẹ̀ Yorùbá o àtẹni tó jẹ́ Christian àtẹni tó jẹ́ Muslim àtẹni tó jẹ́ ṣẹ̀ṣe ọmọ ìyá ọmọ bàbá gidigidi ni wá humanity first làwa ń ronú ìjọ tí nǹkan tẹ ṣe lé ní tó bá tún bọ́ sí tó bá tún ṣòro lọ́wọ́ yín ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín ṣẹ́gbà àwọn ọba yín tẹnu sí àbá yín tẹwọ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí pa máa bá yín tojú bọ̀ àti gbogbo ara bọ̀ ó dà pé torí pé ẹ̀kọ́rin tí ta lọ́lọ́run àbí àwọn tó kùn yẹn lẹ́kọ̀ọ́ rí kọ́ ṣe ṣe táwa bá jáde pẹ̀lú yín ó máa sú yín o ẹ má dogun lẹ́lẹ̀ Yorùbá o ẹ má dogun lẹ́lẹ̀ Yorùbá wọn tó kúrẹ́ ní US ma tó jẹ́ dàbí ojú polo yẹn kí ni problem yín náà ta ló ń ránṣẹ́ gbogbo iṣẹ́ òṣì tó ń ṣe gan gbogbo ẹni tẹpẹ alálùfùlání nílọrin tẹbà já bàbá yìí ni wọ́n ní ó máa kó bá gbogbo yín o àwọn òrùn anybody àti ìmáàmù yín àti anybody yín àti ẹmíà yín àti tókótó gan fúnra rẹ̀ orí gbogbo yín ó pè orí ti yẹ ti já wèrè kí ni problem yín náà ẹ kọ́ máa dá wèrè lẹ́lẹ́ Yorùbá kí ni problem yín ẹ jẹ́ kí rẹ̀ tún ṣẹlẹ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí abẹ́ já wèrè ni ẹ kọ́ máa dédé wọlé wá máa gbé àwọn èèyàn ṣẹ́rùbá Nàìjíríà wèrè tẹ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ la wà nísìnyí ni ó ti yàtọ̀ gan iṣẹ́ ti yàtọ̀ gan o ẹ jẹ́ kó rí yín pé o. gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ lẹ́ẹ̀kan ní àwọn ìlú ẹ̀kọ́ ṣe mọ̀ pé ìmọ́lẹ̀ pẹ̀lú òkùnkùn wọn ò lè jọ ṣe yóò possible wọn ò lè jọ ṣe tẹ̀lé ní òdodo ó lè pẹ́ ó lè yá o ó sì máa reflect abala wọn ṣùgbọ́n ẹ̀rọ ó lè sá káàkiri wọnú òkùnkùn kó wọnú kíní gbàkà ọkàn tó bá yá ẹ̀sìn ìgbàlá máa yọ ṣé bí ìdàgbàrà làwọn ń jà láti 1994 tí wọ́n ti àná election Abiola ní OPC ti jáde ẹ wò láti gbà yẹn àìgbọ́n lọ́wọ́ olóṣèlú kan àdè darapọ̀ mọ́ olóṣèlú kan ṣùgbọ́n ìgbà tí sọ́ọ́dẹ̀ jáde ọdún kẹta kọ́lé ìgbà tó ń ṣe election Ọ̀ṣun ìṣèlú jáde tó pẹ̀lú APC àdèmọ̀ pé Yorùbá wà nù APC Yorùbá bẹ́ẹ̀ nù PDP Yorùbá wà nù APM Yorùbá wà nù ADC Yorùbá wà nù gbogbo ẹgbẹ́ nílẹ̀ Yorùbá ọdẹ ló fẹ́ ìjàngbara Ọlọ́run ṣe security ọwọ́ àlọ́ support ẹgbẹ́ kan ọdẹ fọra ẹ̀ dáhùn ọfọ rẹ̀ ọwọ́ rẹ̀ mọ́lẹ̀ èyàn kì í dábàá ṣe dẹ́kun ẹni tó bá dúkùn fún ẹ lọ ẹjọ́ lọ àdá ló máa fọkọ̀ lẹ́wọ̀n àwa ní structure ẹgbẹ́ tí wọ́n ń ṣe ẹgbẹ́ adìdàjẹun ìjàngbara làwọn jà àwọn ọdẹ ń ṣe ẹni tó máa tọ́ ilẹ̀ Yorùbá gbogbo ẹgbẹ́ tó bá lòun dúró tó lòun tọ́ ilẹ̀ Yorùbá máa ń yọ ilẹ̀ gbígbá wọn yọ̀yàn ẹ má wo fẹ́rùsù ẹ jẹ́ kí abalọ́kábàbọ̀ kí Tinubu tó bá wọlé lẹ́ẹ̀kejì kò lè sáré lò tọ́jú mẹ́jọ náà lọ ẹ jẹ́ ìpàdé ọdún mẹ́jọ yẹn tẹ bá tún gbòòrò rẹ̀ kù ẹ̀kọ́ ní bastard. kí ló fà ní pé ṣe ẹgbẹ́ fẹ́ gbẹ́ ẹlẹ́dálẹ̀ tẹ́gbẹ́ pàtì kan ló ń support. ok àtúntò tí àwọn kíní ìbá tó yí lọ tó yí bọ̀ tó tó wá yí kan Yorùbá again tó wá jẹ́ pé kò wá ń ṣe APC mọ́ lóyè kọ̀ bọ̀dẹ̀ tẹ́ fojú sí nígbà yẹn ìbéèrè ni o ok tó bá rí bẹ́ẹ̀ yẹn pé ok o nílẹ̀ Yorùbá o a ní àwọn security gbàgbà ọkọ o ẹgbẹ́ security tó wà ní ọ̀dà Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀dà 23 ni ẹgbẹ́ àwọn máa ń pè ní SSSG wọ́n máa ń ṣe meeting time to time àwọn Ẹgbẹ́kọ̀yà mẹ́ta náà pín sí méjì inú wọn ó wà pẹ̀lú Ààrẹ àwọn fìdílàntè wọ́n pín sí méjì àwọn kan wà pẹ̀lú Ààrẹ tí Sunday bá fẹ́ lọ sí nìkan bóyá lọ sí Èkìtì níjẹta àbíjẹrin ó máa pe àwọn olórí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan a wá fún wọn ní 20,000 naira lórí ọmọ kọ̀ọ̀kan àwọn ọ̀gá wọn náà máa yọ 10,000 naira lórí ọmọ kọ̀ọ̀kan wọ́n á fún àwọn yẹn ní 10,000 tẹ́lẹ̀ ọmọ kan bá bọ́ síbẹ̀ yẹn Ọ̀yọ́ ò ní o Ọ̀yọ́ ò ní kò sí ọkọ̀ wọn ìgbà wọn lọ sí Kwara ọmọ tó pọ́lẹ́sẹ̀ méjèèjì Ọ̀yọ́ ò ní o inú bá rí pé ọ̀ṣà ti fún àwọn ọ̀gá wọn ní owó ẹ̀mí ẹ̀ yẹn 20,000 naira ẹgbẹ́ tẹ máa ṣe tẹ máa fi pàdánù ilé ayé yín tẹ máa pàdánù ẹ̀mí yín ọlọ́run jẹ́ ṣe ẹgbẹ́ OPC ẹ lọ gba research ẹ lọ bèrè lọ́dọ̀ nípa ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn àfa tàbí wòlíì ẹ lọ gba research àti ṣe é sìn ó ti lé ní 33 years
tó tàbí fọ́ báyìí sí tí ẹgbẹ́ ìtura tó ṣe exist in fact tí olóṣèlú kan bá lóun dé ó dé nìyẹn o ìyẹn ò bá ìyẹn ò dá ọlọ́run gbà tí Ọbásanjọ́ tó dá ọlọ́run tó declare shooter side Ọbásanjọ́ ń blame rẹ̀ lẹ́nìí ìsìn tí Ọbásanjọ́ ló ṣàkóso lórí president at the end of the day ó lọ ṣe ń tàmì yẹn ó declare shooter side yìí wọ́n dẹ̀ yin àwọn ọmọ pèsè nípa ẹ̀mọ́ yẹn tó fún gbà yẹn ìgbà yẹn àwọn náà lọ ṣẹ̀wọ̀n nígbà yẹn ṣèbáà náà nílé ní ìsìn Ọbásanjọ́ sì ṣé kí wọ́n bí irin ní kótó ọgbọ́n fẹ́ pàṣẹ Nàìjíríà kò possible náà bí ti Tinubu náà ṣe máa rí lọ́la nìyẹn ẹ̀yin my brother tó bá yẹ wọn débẹ̀ yẹn bí ti Tinubu náà ṣe máa rí lọ́la nìyẹn àṣẹ yẹn ò ní sílẹ̀ ní wọn mọ́ ọdún mẹ́jọ péré náà ni ó parí ṣùgbọ́n àwọn tó bá gbé òwò àánú wọn òun takò dúkù sínú wọn tó bá yá wàá padà sílé àwọn yẹn máa ṣépè fún ẹ àdéhùn bí Babangida ṣe wà lẹ́yìn sí àwọn Haúsá ò ṣépè fún wọn torí kò ṣe fún wọn lọ́dọ̀ wọn yẹn tani pẹ́tẹ́ Ọbásanjọ́ bá ṣe fún alẹ́ Yorùbá ni tí o declare shooter side pẹ̀lú ọmọ Yorùbá ìsàlẹ̀ yóò ní bó ṣe ní ìtòyẹ kìbá tó ní ìjù àwọn náà lọ ṣùgbọ́n bó ṣe tàpá sí ọmọ Yorùbá nígbà yẹn oníṣìwà ìfẹ́ tó fi ní òní ní wọ́n ṣe máa yẹ̀yẹ́ wọn káàkiri yẹn bí táwọn òṣèlú ti yẹ̀yẹ́ káàkiri yẹn wọ́n ṣe máa yẹ̀yẹ́ àwọn kan náà bá tó wà láwọn wà ń bẹ̀ lẹ́ni wọ́n ṣe máa padà yẹ̀yẹ́ àwọn náà nìyẹn lọ́la my dear brother my dear sister màá rọ̀ wá ó lè máa bẹ̀ wá òun tá a jọ gbé dání ẹja jọ dìímú kálọ́ ti pé ọ̀rọ̀ búra ni o wọ́n ń ṣu ìbúra bẹ́ẹ̀ dẹ̀ ni wọn kì í tọ̀ ṣẹlẹ̀ rí wàláhì ọdún mẹ́rin ti pé ọdún mẹ́rin nìyẹn ó ti pé ó ti lọ ọlọ́run ní pẹ́ẹ́nì ẹni kọ̀ọ̀kan wá ló wa àṣẹ àjọṣu bẹ́ẹ̀ ni wa so àwọn àjọ wa ló ti pé àṣẹ ọ̀bẹ yìí àṣẹ gé máa ní àṣẹ ní gèlè ṣé kó ń gègé ilẹ̀ Yorùbá ni gègé ìgbà yẹn wà ní ilẹ̀ Yorùbá àwọn náà ilẹ̀ Yorùbá máa gègé òun náà ìgbà yẹn kẹlẹ àwa dẹnẹ tẹ ẹyẹ wo ẹ lẹsẹ oṣù yẹn ó kọ́ everybody wa lẹ́kọ̀ọ́ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ o àwọn Ìlọlá wọ́n ti ṣe gómìnà Ọ̀ṣun state rí gbogbo wọn bísí Àkàndé àǹkó wọ́n ti ṣe rí ìgbà tó di dominate níwà wọ́n rò pé agbára òkè yẹn wọ́n máa dìbìtì gómìnà tó wà bẹ́ẹ̀ but Ọlọ́run ta ló lè dìbìtì Ọlọ́run náà kò sí ibi god tọ́lọ̀ máa ní pé no ta ló sọ máa ń sọ pé yes nobody pẹ̀lú bó ṣe náwó tó wọ́n láwọn ná 110 billion naira 110 billion naira ní wọ́n ná ní àwọn APC ọ̀pọ̀ náà àwọn yẹn gbowó wọn aláìwọ̀ wọ́n dìbò fún wọn wọ́n dìbò fún ìfẹ́ wọn pé ẹni yìí ẹni tá a fẹ́ ni wọ́n dẹ̀ dìbò fún wọ́n dẹ̀ wọlé ṣé wọ́n bá parí àbí parí sójú òtòwó wọ́n ń ṣọlọ́run wàláì wọ́n ń ṣọlọ́run ìyẹn ní ọ̀rọ̀ 2027 tó ń bọ̀ yìí ọlọ́run ló yé o ọlọ́run ló mọ tó rí bẹ́sẹ̀ rí o ní 2027 yẹn o tọ́lọ̀ bá ní pé APC ò ní wọlé kò sí ohun tẹ́fẹ́ ṣe sí tọ́lọ̀ bá ní ẹgbẹ́ ọlọ́run ní kò sí ohun tẹ́fẹ́ ṣe sí síbẹ̀ yẹn but ìgbà tó bá wà níbi kan ṣe dáadáa báyìí mọ̀ kò ṣe dáadáa Adeleke tó ṣe ìyẹn ló jẹ́ wọlé lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ yẹn o ìyẹn ló jẹ́ wọlé yẹn o so màá rò wá màá dẹ̀ fẹ́ wá tó bá ní kò ṣẹgbẹ́ OPC lẹ́bàá rẹ̀ kankan fò ẹ dúró dédé. àwa ṣe ń dé láti Ìbàdàn mo lọ bí àná àti ìníwojú májà dáadáa ọmọ tó jọ ọmọ lọ ọmọ tó na ọmọ pa ojúlówó ọmọ ẹrù jẹjẹ fọmọ àlè ilẹ̀ Yorùbá kìnìún ìbẹ̀rù fọmọ aláìgbọràn ìjayà fáwọn ọmọ àtọ̀húnrìnwá tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ adára gbogbo yín ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọ odò tó dá ìwà ẹ mọ̀ pé mo máa ń kọrin yẹn ní everyday pé tá a bá fi ìtìjú pa òtítọ́ tí o tá ò bá lè sọ àdẹ̀bí tá a bá fi ìtìjú pa òtítọ́ tì tá ò bá lè sọ àdẹ̀bí ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé tójú bá ṣìpín ayọ̀ àfihàn ojú o kó lè mọ̀ pé kò dáa bójú bá ṣìpín ayọ̀ àfihàn ojú ẹni kó lè mọ̀ pé kò dáa Yorùbá wípé purọ́purọ́ kú sójú eérú àbí bẹ́ẹ̀ kọ́ ó ní òtítọ́ dọ́jà òkúta owó lọ́wọ́ là ń rèké ta ni ajìjàngbara tàbí ajìjà jẹun nínú àwọn méjèèjì tẹ́ ń wo píṣọ yẹn nínú olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá àti Mrs. Ganiyatu Adamu táwọn kan pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò mo máa ń sọ̀rọ̀ kan pé the mistake our forefathers we of Yoruba nowadays we must learn out of it the majority ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ gẹ̀ẹ́nìú tó jẹ́ ìtàn wa our forefathers fail to record it or
to document it ṣé òyìnbó yẹ correct ẹ bá mi lò sẹ́jẹ̀ to document it tó bá jẹ́ pé àwọn bàbá wa document ẹ̀ ní a ní máa gbé ọmọ ọba fọ́ṣun wọn ní máa pe ọwọ́ òsì ní ọwọ́ ọ̀tún fún wa mọ́ wọn ní máa pe òkùnkùn ní ìmọ́lẹ̀ fún ọmọ Yorùbá wọn ní máa rí funfun lẹ̀ ká máa pè dúdú fún wa but now thank God for the social media thank God for the Yorùbá of nowadays we are ready to spread the history of the Yorùbá tó jẹ́ pé àrọ́mọdọ́mọ Yorùbá ọba wọ́n mọ the genuine and the authentic original the history of the Yorùbás ẹ má bínú omi oṣù oníjẹ̀gbọ́n o tẹ́ bá dẹ̀ tó pè mí lóníjẹ̀gbọ́n oníjẹ̀gbọ́n náà ni mí mo ti sọ lọ́nà méjèèjì tí n ti jáde èmi náà ti ń fọ Èkó tí n ti jáde wọ́n kọ èèyàn jẹ́ inú wo dẹ̀ dùn sí ẹni tí bá ń ba nǹkan jẹ́ olẹ́fẹ́ máa rí mi tí n bá rí ọ̀rọ̀ kan tí n bá lè sọ ìní lórun sùn mo ti ń wo àwọn ọ̀rọ̀ kan bí àwa ṣe ń bọ̀ láti Ìbàdàn mò ń pamọ́ra pé ó yẹ kí n sinmi díẹ̀ pé tí n bá tiẹ̀ sùn bó bá jẹ́ àárọ̀ ọ̀la ni kí n bọ́ sí ṣùgbọ́n tí ń bẹ nínú mi ò gbà torí wípé n tó ṣẹlẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ la máa mọ tó máa ṣẹlẹ̀ lọ́la àwọn kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ ọmọlúàbí bẹ́ẹ̀ làwọn kan wà lára wa tó jẹ́ pé ògbólógbò ọmọ àlè haran ni wọ́n that they are ready to spoil the Yorùbá land táwọn bá ṣàtìrí owó kò sí ní tó kàn wọ́n táwọn bá ti ṣe kíni tán bá ti rí owó kò sí ní tó kàn wọ́n mo sọ wípé mi ò ń ṣe oníjẹ̀gbọ́n náà dẹ̀ tún ni mí ṣùgbọ́n ìjẹ̀gbọ́n ní classes ó ní category tó bá ṣe ìjẹ̀gbọ́n lọ́nà tó jẹ́ pé generation tó ń bọ̀ lẹ́yìn wọ́n á rí nǹkan tó dára mú dá níbẹ̀ tí ì ṣe ìjẹ̀gbọ́n ká dà lóru ká bà ló jẹ́ mo ń ṣeré ni lórí social media ni mo rí tí ọmọkùnrin kan tó sọ̀rọ̀ mo lè play ẹ̀ fún yín bọ̀ tí mi ò ní jẹ́ kẹ́rí fídíò ẹ̀ kó má dàbí copyright tó sọ wípé àwọn lóníjàngbara àwọn ti bẹ̀rẹ̀ ìjàngbara láti 1994 tó ti dá OPC lẹ̀ but mo láyọ̀ láti sọ pé majority àwọn wọ̀nyí 1994 wọn sì nínú OPC 1994 mí nínú wọn sì ń rákòrò ní primary school ni ìyá ẹ̀kọ́ ni mò ń sọ wọn nítorí pé Sunday Igboho lọ sí rally OPC ní Ọ̀ṣun àjìjà jẹun ní Sunday Igboho ó ní ká béèrè lọ́wọ́ èèyàn ọmọ Yorùbá and I have lot of things to say about it ó ní torí Sunday Igboho appear ní APC rally àbí bẹ́ẹ̀ kọ́ yóò kó yé mi yes ma bẹ́ẹ̀ni ẹ ṣe ma yes ma ó ní so it is because pé ó wà nínú rally APC ní Ọ̀ṣun gbé ọmọ Yorùbá wà nínú pátì kínní ọmọ Yorùbá wà nínú pátì jì ọmọ Yorùbá wà nínú pátì kẹta ẹjẹ wá bí àwọn ọmọ Gani léèrè nígbà táwọn ń ṣiṣẹ́ fún Jonathan ní PDP yòókù tó ń ṣiṣẹ́ fún Jonathan ní PDP ṣé kò sọmọ Yorùbá ní APC kò sọmọ Yorùbá ní another party nígbà tí Gani gba 6 billion kò sọmọ Yorùbá ní APC ní another party nígbà tó tún gba another 25 billion for empowerment of OPC kì í ṣe oníjà ìjà jẹun ìjàngbara ló ṣe àbí bẹ́ẹ̀ kọ́ mo ti sọ lákàìmẹ́yẹ ìgbà pé the first meeting the second meeting the third meeting tí ìṣe ojoojúmọ́ náà ṣe léra wọn o bóyá ẹ̀ẹ̀kan lóṣù náà ṣe meeting gbà yẹn meeting mẹ́rin tó ṣe Gani was not in that meeting àwọn tó náà ti bẹ̀rẹ̀ ìjàngbara láti 1994 àwa náà di Ìjẹ̀ṣà Tẹ̀dómù ní 1994 day my 12 sẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà níbi tí mọ́tò pa ìyá Gani sí àwa ń bẹ̀ gbogbo ìgbà tí Gani dáko motion ńlẹ̀ ní Ọkọ́ta àgọ́ orí ló kó àwa iná yọ ń gbà yẹ the OPC fashion àwọn òsì ìjàngbara làwọn dẹ̀ ń ṣe ń gbà yẹ lọ́hùn kì í ṣe ìjànjẹun ló bá wọn dé ọ̀dọ̀ Jonathan àbí bẹ́ẹ̀ kọ́ ilé tí bàbá Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀ yìí ó lè yẹ owó tí Gani gbà lọ́wọ́ Obi and he declared it that all the OPC members must work with ṣé Labour Party ni Labour Party obedient tó bá gbàgbé ẹ jẹ́ ká máa rán wọn létí ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lẹ́lẹ̀ put that record straight nínú Sunday Igboho àti Gani Adams ẹ bá mi kọ sí comment section ẹ jọ ta la jìjàngbara ta lẹni tó ń jìjà jẹun mo tún fẹ́ repeat ẹ̀ lénìí in 2019 nígbà tó gun yẹn ń lé ogun àwọn Fúlàní tó ń lé kakakaka wọ́n pe Gani kọ́lọ́ ọmọ fi kú tó yá pa ìyá mi Àbíkẹ́ Erelú ní Manchester òun ló pe Gani sórí program ẹ̀
pé tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àwọn ará bíbá ti wọlé dé wọ́n ń ṣe Yorùbá ní ṣùtá ó wá ní Àbíkẹ́ ó gọ̀gán odidi bí ọdún 10 ní Àbíkẹ́ ìyá mi Àbíkẹ́ Erelú ló gbà lọ́wọ́ Gani ẹni bá dẹ̀ gba ọdún 10 lọ́wọ́ èèyàn tí ó tó gbà lábúrò lẹ́ẹ̀bí 3 ìyá yẹn nígbà tí màtí yẹn sọ̀rọ̀ ó ní last born ìyá àwọn ju Gani lọ ní age last born ìyá àwọn mọ́mì ló dẹ̀ ń pè àwọn ó ní but as a journalist àwọn kasara mo ní but in Yorùbá land we believe in respect humble ẹ jẹ́ n padà sórí ìtàn tí mo sọ mo ti sọ so many time nígbà tí Gani máa sọ̀rọ̀ Gani ló jẹ́ ká kọ́kọ́ mọ̀ pé ilẹ̀ Yorùbá pọ̀ ẹ pàtẹ́wọ́ fún ilẹ̀ Yorùbá pọ̀ gan-an orú gbogbo tẹ́ ló ṣẹlẹ̀ agbẹ́dọ̀ kọ́kọ́ strategize tábà dẹ̀ máa strategize yìí ó máa ná wa lówó tábà rí bíi 20 billion not million o 20 billion orí program ìyá wa Àbíkẹ́ Erelú communication ní Heritage TV tí báyìí wọlé máa wá program yẹn síta and I will quote the date 20 billion kò pẹ́ Dr. Aborode wọ́n pa Dr. Aborode wọ́n tún padà lọ bá Gani nǹkan bá ìṣẹ̀lẹ̀ ọmọkùnrin wá láti ìlú òyìnbó ní over millions of naira ló kó wálé tó wá fi dáríko àwọn ará bíbá ti pa ó dá ìyá mi Àbíkẹ́ Erelú communication àtàwọn tó kọ̀ wọlé ńgbà yẹn lọ́hùn èló lẹ fún mi ṣé ẹ fẹ́ kí n lọ fẹ̀yìn mi jà fèsì àwọn Fúlàní ni ṣé ẹ fẹ́ kí n lọ fẹ̀yìn mi jà ogun ni ẹ fẹ́ kí n fẹ̀yìn mi fèsì àwọn Fúlàní along the line àwọn kan pé bí kòtò that is October 1st we want to have a rally October 1st to say enough is enough for the killing of the Fulani the killing of the Yoruba by Fulani in Yoruba land làwọn kan wá sọ pé ọmọkùnrin kan máa wà ń bàdàn Sunday Igboho tó bá yá máa dárúkọ àwọn yẹn kì í fẹ́ kí ìyàwó jọmọ Yorùbá pé àwọn ti máa ń wo rẹ́kọ̀dù àwọn ti máa ń wo àwọn tó súnmọ́ àwọn tó ṣe gbá pé kì í fẹ́ kí ìyà tàbí àbùkù kó tọ ilé ìran Yorùbá bí tẹ́tí gbéra lọ bá Sunday Igboho nìyẹn olú ọmọ confirmed by Onírìṣà ó yàtọ̀ sí ọmọ tápà yìí jolú ọmọ ó yí Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ ìyẹn sọmọ Ọ̀yọ́ ọ̀bọ̀tá máa gbà wèrè kan tó sọ pé wọn lè rọ Ààrẹ Ọ̀nà Kakanfò lóyè Gani will be the first person tó máa rọ lóyè now bí wọ́n ṣe bí lọ́dọ̀ Sunday Igboho kéjì yẹn ni àtọ́bá dídí October 1st ká máa bọ̀ ṣèbí ká ti ṣe rally ká jáde express ni ká fẹ́ wúnú wa hàn you won't believe it àwọn tó ṣe àdéhùn pẹ̀lú Sunday Igboho nígbà tó di on the 4th yẹ àwọn Yorùbá October 2019 wọn yọjú síbẹ̀síbẹ̀ ọmọkùnrin yóò jẹ́ kọ́rọ̀ Yorùbá ó sú òun every one of us mọ tó lọ ó bẹ̀rẹ̀ sí ná owó ara ẹ̀ bíi pé Yorùbá ló ṣiṣẹ́ owó sí lápò kò béèrè owó kò béèrè kọ́bọ̀ lọ́wọ́ wa àwọn kẹ́tẹ̀ jáde síta lé ní wọ́n pè ní ajìjàjẹun àwọn tó dẹ̀ ń pera wọn ní ajìjàngbara láti 1994 àwọn béèrè 20 billion Yorùbá tán bá ń tàn wá ẹ má jà tán ra wa I want every one of us to say the truth ta ni ajìjàjẹun ṣé Sunday tó bá jẹ́ Sunday Igboho ni ẹ sọ pé Sunday Igboho ajìjàjẹun ni Sunday Igboho ajìjàngbara ni Gani Adams ajìjàngbara ni Gani Adams ajìjàjẹun ni olóyè ṣe Sunday Igboho ó sọ openly pé ara àwọn olóṣèlú ló ń ti make owó pé ṣùgbọ́n nígbà tá ń pààyàn náà òun ò lè ló fi sọ pé òun ò ṣe mọ́ wọn lè máa pààyàn náà òun kò máa wò wọ́n ràn ẹ bá wa bí Gani léèrè níbo ló ti rí owó tó ń ná ilé iṣẹ́ wo ló dálẹ̀ kì í ṣe tìjà a kàn ń béèrè ní ilé iṣẹ́ wo ló dálẹ̀ níbo ló ti rí owó tó ń ná that make him become a billionaire lójijì ni mo fi sọ pé ọmọ Yorùbá tán bá ń tàn wá ẹ má jẹ́ ká tanra wa tálájìjà jẹun àtàjìjàngbara nínú àwọn méjèèjì bàbá kan sọ̀rọ̀ kan ní nǹkan tí ṣe ìran Yorùbá gan o àti kẹran mérò tó mú ọmọ tápà tí ń ṣe fùrùgẹ́gẹ́ ní ilẹ̀ Yorùbá so ẹ jẹ́ ká jáde síta ká wá fi wọn ká sọ síta ó ìsàjìjàngbara ṣé ìwà Gani jọ àjìjàngbara ṣá ẹni tí ń pọmọ tí fi sẹ́tìpìlẹ̀ tí ń pọmọ Yorùbá lára àwọn tóun àti Gani jọ rìnrìn dáadáa Rasaq Arógundádé Abdulrasaq Arógundádé ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ mò ń bọ̀ náà tí ẹ ti gbọ́ tẹ́yìn náà ti mọ̀ ṣùgbọ́n àwa ọmọ continue láti máa play ẹ̀ torí pé àwa ò fẹ́ kí àwọn kan da ilẹ̀ Yorùbá rú ta ni ajìjàngbara
This is one of the records of Ajijangbara. That must go. What about 50 million naira for? Then I saw back 1,000 naira for each member. 1,000 naira. Àti kàmọ́tò ṣé Mr. Biggs ní àbí wọ́n máa ṣàfihàn àṣọ mọ́tò after the rally ó ti fàfihàn lóko ọmọ kọ̀ọ̀kan ọ̀sùn àti wọn sọ fún ètò ìkọ́ mọ́tẹ́ẹ̀tì wa ó fi 100,000 naira ó fi 100,000 naira ní 100,000 naira yẹn àwọn ẹ̀ka 1,000 naira so mọ́tò tàfẹ́ jà bàtà máa ṣílẹ̀ lọ fàfihàn náà ní ayọ̀dẹ̀ ọmọ kọ̀ọ̀kan mọ́tò ọsọmọ ọkọ̀ ọjọ́ ìlú determine pé this man ó ti fẹ́ lọ́jíkálì sà. so torí ẹ̀lẹ́bí tí o bá mọ̀ ọ̀pọ̀ ọwọ́ abadé pọ̀ pọ̀lọpọ̀ àwọn tó tún wá wọ̀ tó máa ń jẹ́rù bá kó máa pa wọ́n kí o sọ̀rọ̀. owó ọ̀sẹ̀ dípẹ́ mo ń sọ kí gbèrè lè mọ̀rọ̀ sí Gani jẹ́. tí a bá dọ́dọ̀ Gani ẹ̀wọ̀n ṣe ní tèmi ẹ̀ láti àgọ́ méjì ọ̀sán Gani máa fi pawá títí ìyàgò mọ́kànlá alẹ́ báyìí bá sàlẹ̀ wáṣà gbòòrò yẹ́rẹ́ ká máa jẹ oúnjẹ. ẹ sọ fún mi a ní òní wà fún ọ̀dà ti jẹun àmọ́ orúkọ tó wà lóúnjẹ tó bí fún wa ni. àwọn àbúrò ẹ wá sọ fún mi tàbá fẹ́ tẹ̀lé ètò wa wọ́ọ̀sì ní sí ni pé gbogbo àwọn gómìnà tí wàá mọ orí ọ̀tí Gani jẹ́ àìfúnlówó ló fà tí òṣìṣẹ́ alẹ́ pẹ̀sọ́dọ̀ ìbò last time. àwọn èèyàn ní kó sá lọ lórí sá lọ London. nígbà pé Gani ò ní ìfún fún rálì. tó bá fẹ́ jagun ìwọ̀n bẹ́ẹ̀ lágbó máa pọ̀ mọ́ bẹ́ẹ̀ sà wàá ṣe àwọn kọ́mítà ìpínlẹ̀ kan àwọn olùṣèlú ní. Ajijangbara la ń gbọ́ yẹn. kíkà kọ́ social media ẹ̀rọ pọ̀ sí ìrìnàjò tí àìní àṣàkà gbadé ní ìdílé kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n bá tẹ̀sí sọ̀rọ̀ olùwàgádó ní gan ó tẹ̀ oṣù mẹ́fà máa wáyé káàkiri kó tó bá sọ láì fẹ́ dì mọ̀wọ́ kì í tẹ̀ kábẹ̀sì pariwo pé pàtàkì àbọ̀ olùkọ́ la sọ. I need comment on this program. Tani Ajijangbara tani Ajijangbara. kí ló dé sí àwọn àbínú pé mo fọ̀ ní ọwọ́ àtọ̀lẹ́ kí ló dé tí Ọ̀túnba Gani Adams fi rí bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ ká máa wá wọ́n wo mọ́ nǹkan yìí kí ló tó ṣe rí nínú èèyàn wo ní ilé tó bá ń tòrò ọmọ adigun ló ti bàbá mo close pẹ̀lú Gani gidi gan àwọn ọ̀tún bẹ́ẹ̀ nígbà tí ó sì ń kọ̀ọ̀kan ara nígbà tí Gani ní aṣọ mẹ́ta péré ó ní fọ́sà àti polo kan ó dẹ̀ ní ọ̀pẹ̀ pàkọ́ pẹ̀lú ẹ̀mí ṣe freedom ó dẹ̀ ní tọ́pù kan báyìí tọ́pù yẹn ní bí Kampala báyìí pẹ̀lú títò sanda nígbà yẹn àtijọ́ yẹn bẹ́ẹ̀ ni nǹkan pọ́tà sí Gani Adams nígbà yẹn nìyẹn tó bá ní kó ibẹ̀ ìtàlẹ́ ìgbà kájọ tó kájọ fẹ́ fara wọn. sísè òun nǹkan tó kò sí nǹkan tí yẹn ń kó rárá àtijọ́ àpapọ̀já fún ìpínsẹ̀ bẹ̀rẹ̀ so àwa ní tí o ti rí pé àmì àjọṣe papọ̀ màá fi kọ́ńtò nípa láìjà àmì àṣìmọ àbáyé màá láìní àti ẹ̀ táàlì sọ síta náà kọ́ tó pa á pọ̀ ṣùgbọ́n kálukú agbúgbọ̀ mọ̀ wára wa. ní ìgbà yẹn náà. àpáta ṣẹ́gun ẹ̀wẹ́ kọ́. ó ti bẹ̀rù kan owó dé àrẹ̀sìn tó ń jẹ̀jẹ̀. a ní Ajijangbara. àwọn adigun àwọn adigun káwọn tó tẹ̀ lọ́mọ bí ti ìlú ẹ̀ àwọn aláfẹ́lẹ́ bí di sọ́sọ́ sí ìlú Gani Adams. ẹgbẹ́ dáadáa ló tà lọ sí ìlú náà Gani òmùnà ló yẹn òmùnà ní tọ́jú tíkẹ́ fi kún fọ́nà ìdúrà fúkàbà. ìgbà tá a dé Àkúrẹ́ láti ó gbé ọgbà Àkúrẹ́ láti sọnù Àkúrẹ́ láti ní lọ́ọ̀sì Àkúrẹ́ radically àti ìlú àlùmọ̀tà mọ̀nà mọ̀tà bá àrìn tàbá onígbóyè rìn tàbá máa padà àrìn nàìjíríà wà tó pàtàkì rẹ̀ láàsì àpàdà bẹ̀rẹ̀ náà wọ́n sọ nínú ìlànà ìlú sọ́wọ́n nùtà kékeré ti kúrò nílé torí tó lè fàdó tó ní gbé bàbẹ́ sí sàpàtì bàbẹ́ nígbà tí gẹ́gẹ́ bí ìtọ̀ tí ọba àlọ́ àná tí ó sọ fún wa nígbà tá àrẹ́sì Gani tó àwọn nígbà 5 wọ́n àrẹ́sì ta lọ bá ọba yẹn pé kó hẹ́ẹ̀fù wá pé ta ló mọ̀ tàyè lọ bá tó lè fi Gani lẹ̀ tí ìtọ̀ tó bá sọ sọ́ńdà yẹn pé ó ní Gani ó ní kì í ṣe ọmọ ìlú àwọn àníkìlóté àgbàjọ kò ní wáyé pé ọwá sọ̀tún ẹ̀ ọwá ní jẹ́rẹ́sọ̀ Gani mẹ́ta olówà nílùú yẹn káàpù bí ó gbé kájọ pé fọ́fọ́fọ́ padà fẹ́ ẹgbẹ́ mi sọ. nínú tó yẹ àwọn akẹ́sùn ni pé bàbá tó jẹ́ bàbá tó jẹ́ bàbá ẹnìkan lórí fẹ́sìtì ní gidi bàbá yẹn gbọ́dọ̀ pé ní Adamu ọmọ alani ọmọ náà àti pẹ̀lú àjíṣẹ́ Adams òun lè jíṣẹ́ Adams Adamu ni Adamu ìlú abilà méjì Lamidi yóò bí Gani ẹ̀ẹ́dẹ́gbẹ̀dá ìkọ̀sọ́ ẹ̀ṣẹ̀ mi tó bí Adamu èsì ní tó bá dẹ̀ tóró ọmọ àlejò tó bá ọmọ àlejò bá ti dàgbà awùwọ̀ bàbá tó bá ṣe bó tó ṣe pẹ̀ so gbogbo àbá mi kàn máa ń gbàgbé láti Gani kò máa ń wọ̀ tó dà pẹ́ títì Yorùbá ti kẹ́rọ no balance checking bẹ́ẹ̀ni ọmọ Nupe ni Gani Nupe kan náà Nupe ni Gani ọ̀nà tápà ni bẹ́ẹ̀ni Nupe Gani kẹ́rí Adamu yẹn nígbà tó máa tẹ̀dó sí Oǹdó ó pè ìlú kan ní Ẹ̀pẹ̀mẹ̀ ní Oǹdó state ìlú ẹ̀yìn Adamu dé sí bàbá yẹn ó wá wọn ní jalè ní Adamu ọba balẹ̀ ọba sákà gidi ọba lánìí pẹ̀lú wá gbà wá fi arigidi kó máa bọ̀ lárigidi ló wá ní kó wà ní kọ́rídọ̀ òun nínú ní pálásì òun láti fún níbi kan wọ́n pè bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ pápá ó wà ní very close to pálásì nílẹ̀ Yorùbá gbogbo tó bá gbé nínú káàdì wọn pè nínú gà láì ṣe ọmọ ọba
ẹ má gbàgbé ọdún nínú ìjà láì tó bá ti sọmọ bá o. a máa ṣe blọọṣì rẹ kó jẹ àgbálẹ̀ agbẹ̀rún fún ọjọ́ bá fún ní oúnjẹ àwọn bí ṣe jẹ́ nìyẹn. so alẹ́ pápá bẹ́ẹ̀ ní sátápà ibi tí wọ́n kọ́ máa gbé bẹ̀ nígbà tó ti pé àwọn ọ̀rẹ́ wa fámìlì wa ń wá ní Àdàmú ni wọ́n fún níbi kan pé òkè kó àlọ́ kí wọ́n kó àlọ́ ọ̀kan o wọ́n kò lẹ́yìn kíkòjì tó kù bẹ̀yẹ ó wà lára gidi ń bẹ̀ bẹ́ẹ̀ kí ó padà sí ọjà wọ́n kò lẹ́yìn kíkòjì ibẹ̀ ní kábíyèsí ní fún àwọn ẹbí ẹ̀ nílé pé wọ́n fẹ́ lọ bá àwọn ẹbí ẹ̀ lọ bá wọn dìbẹ̀ yẹn lọ́wọ́ kò nígà ọwọ́ afẹ́ ọmọ ìlú Àdàmú fún Ádámù alábàjọ tó fi dàbí wà lẹ́yìn máa bí olúwa ti bí làmì tì so ló sì bí wà láàrin àìdí pẹ̀lú Canada sí ni ẹ. tí yorùbá kì í ṣe ọmọ àlè báwo ló ṣe máa wọ ọdún bàbá ẹ káwọn àrùn àbúkù tí báwo ṣe kó padà. ṣẹ́ńgọ́ ọmọ àlè ní kógun jàlú ọmọ àtọ̀rìnwá ní kógun jàlú ẹgbọ́n this is Rasak Arógundádé the president of OPC new era ó kógun lọ sí Arigidi bàbá mi Abíọ́dún Abe you're welcome sir dára fún yín ojú òní tìyín ó kógun lọ sí Arigidi torí pé àwọn yẹn mọ history ẹ̀ oníkàlọ́ pa wọ́n he want to try it in again in ọ̀wọ̀ làwọn ọ̀wọ̀ bá fi face ẹ̀ à ń sọ èyí pé kí ọmọ Yorùbá lè dá òtítọ́ mọ̀ yàtọ̀ sí irọ́ kábàá lè mọ òtítọ́ ọ̀rọ̀ pé àwọn ọmọ tó jáde síta tán láwọn lajìjàngbara yìí tó ń fi straight bullet ń pa ọmọ Yorùbá OPC tó ń pera wọn ní ajìjàngbara tó ń fi straight bullet ń pa ọmọ Yorùbá látọwọ́ Gani Adams tó jẹ́ wípé kàríkà shop ni wọ́n mo play story èèyàn kan lẹ́kìtì mi báyìí tó ní wọ́n fẹ́ ṣẹlẹ́ṣẹ̀ kan ní ọdún yẹn lọ́hùn pé Gani sọ fún wọn pé wọn ò gbẹ́dọ̀ gbowó ṣùgbọ́n Gani gbẹ̀yìn wọn lọ gba almost 35 million naira ẹ tún gbọ́ mi kẹ́ ẹ lè mọ̀ pé we the Yorùbá nowadays ẹjẹ́ a máa sọ̀rọ̀ síta ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè ọmọ onílé yàtọ̀ sí àjòjì ọmọ onílù yàtọ̀ sí ọmọ tápà everybody ó ti yẹ ká mọ̀ pé náà tí ohun tí òrùjú ni pé ọmọ tápà ní Gani ẹni kó jáde síta kó sọ oríkì ẹ̀ Ìgbòho wá jáde síta kí oríkì ilé bàbá ẹ̀ á kí oríkì ilé ìyá ẹ̀ á kí oríkì agboolé wọn ẹni kí Gani ó jáde síta kó kí oríkì ní àná ọjọ́ Thursday yẹn sí àná ni àbí ìjẹta irú ẹkùn ṣe lọ gba bàbá àgbẹ̀ kan lẹ̀ ní Ọ̀yọ́ state. so agbẹ́dọ̀ jẹ́ kí ìyàtọ̀ wà láàrin ọmọ àtọmọ àlè ká pariwo síta ohun tí ò bá yẹ kí Yorùbá ó bò mọ́ra yé jẹ́ àbò mọ́ra mọ́ àyè ti gba tápà ó ti kọ́lé ègún ní ṣe bí ti Gani nìkan láyé rí i ṣé tó bá jọ̀la ọmọ Ìgbò náà tó ní jáde kó máa kílèmù fóun fẹ́ jọba ìlú tí àwọn dìdìrì kan sọ wípé agbáṣaga ni ẹ wá gbọ́ nǹkan tí ìkan nínú àwọn ọmọ Gani kan sọ kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan ti ṣe wá o kẹ́ ẹ lè mọ̀ kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé nǹkan ti ṣe wá. ọ̀rẹ́ kẹ́kẹ́ bá wọn tí òun tó tọ́ lọ àárẹ̀ kíkà fún fẹ́sìpà ẹ̀yin náà gbogbo ẹgbẹ́ ogun tó ṣẹlẹ̀ àbẹ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀ rí tọ́wọ́ sọ̀rọ̀ kíkà fún Yorùbá ọba tó jùlọ tí pẹ̀jọ ẹ̀ wọ́n jù sọ̀rọ̀ ọba tó gbé adé pàdé lọ́kàkiri ọba àgbẹ̀tẹ̀ bá fún ọtẹ balẹ̀. ṣẹgbọ́n tó sọ ṣẹgbọ́n tá a bá gbọ́dọ̀ eléyìí tá a bá dákẹ́ tó bá dọ̀la ọ̀la tí mò ń sọ kì í ṣe ọ̀la Tuesday tó bá dọ̀la ẹ mọ̀ pé Gani ti establish ara ẹ̀ ó ti establish ara ẹ̀ in the level of obas in Yorùbá land ó ti ní ọ̀tún ó ti ní òsì ó ti ní oríṣiríṣi olóyè káàkiri tó bá dọ̀la tó náà bá pera ẹ̀ ní olóyè níbi tó bá dé gẹ̀gùsí kó sọ̀rọ̀ ẹ̀ dọ́ba tí àwa yìí ò bá jáde tí ojúlówó ọmọ Yorùbá ò bá jáde tó ṣe ń no ọmọ tápà ní ẹ ìran bàbá ò ní ogún kankan ní ilẹ̀ Yorùbá á sọ irọ́ di òtítọ́ mọ́ wa lọ́wọ́ á sọ irọ́ di òtítọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ṣé gbọ́n tí ọmọkùnrin sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọba tó pọ̀ jù ní ilẹ̀ Yorùbá tí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò jù lọ ló pọ̀ jù ń tẹ́lẹ̀ sọ sílé tí ni tábàdélé tó sọ̀rọ̀ yín sìn ẹnu ẹ̀ ṣe wọ́n bí ẹnu ẹni tó ṣe kìíní tán ni ẹ ti rí pé he talk with that sense ṣùgbọ́n tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ ṣé tó bá dọ̀la ṣé wo orú eléyìí ṣe kò tún ní repeat ara ẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò kò súnmọ́ Aláàfin Ọ̀yọ́ ó jìnnà sí Aláàfin Ọ̀yọ́ bí Nàìjíríà ṣe jìnnà sí Amẹ́ríkà ìlú wo ló jìnnà jù ṣé Australia lẹ pé ó jìnnà bí Nàìjíríà ṣe jìnnà sí Australia níbi táwọn Ọ̀yọ́ Mèsì wà Báṣọ̀run wà ń bẹ àwọn olóyè kàkàkàkà lọ́yọ̀ọ́ tó sínú Ààrẹ Ọ̀nà Kakanfò
ẹgbẹ́ gbọ́n tó ọmọ wọn wọ̀nyí sọ ń sìn pé Ààrẹ Ọ̀nà Kakanfò ju ọ̀pọ̀lọpọ̀ ọba lọ nílẹ̀ Yorùbá torí pé ó ti gbéra sí lẹ́bù àwọn ọba nílẹ̀ Yorùbá ọba ti ń jẹ Ọ̀túnba òun náà ti ń jẹ Ọ̀túnba ọba ń jẹ bọ́ba jíròrò òun náà ń jẹ báde jíròrò tó bá yá ìlú kan náà ti ń jẹ bọ́ba kú òun náà báde kú tó bá ń jẹ bọ́ba sá lọ òun náà jẹ báde sá lọ ó ti gbéra sí category of obas in Yorùbá land and the majority of Yorùbá keep quiet ṣé tó bá dọ̀là sí kò ní di ọ̀ràn má àwọn ọmọ wa lọ́wọ́ ṣé àwọn ọmọ Gani ò ní sọ pé ìran bàbá wọn ní jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò because he was the first Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa ní ọ̀tún tó máa ní òsì tó máa níwájú tó máa lẹ́yìn tó máa kó olóyè jọ tó yẹ pé bá ṣe ń fòye olóyè jẹ lónà fún olóyè jẹ because it's the opportunity to make money. Nígbà tá a bá ń lanu gbàgà pé Ààrẹ Ọ̀nà Kakanfò baálẹ̀ Èkìtì baálẹ̀ ti pọ̀jù olóyè Èkìtì ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ àwọn olóyè baálẹ̀ ni o kì í ṣe olóyè ọba o olóyè baálẹ̀ ó ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ because aṣọ́bodè ní Ààrẹ Ọ̀nà Kakanfò aṣọ́bodè baálẹ̀ wọ́n sì ń kó ìgbèríko lé ọwọ́ baálẹ̀ ní ọba lónìí ìlú la máa ń gbọ́ now ẹni tí Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ pé nínú ọ́fíìsì Aláàfin Ọ̀yọ́ náà ti máa ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tí Aláàfin Ọ̀yọ́ fi ń jẹ tó rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé òun àti Aláàfin Ọ̀yọ́ they are the same level ẹgbọ́n táwọn ọmọ wọn tó tẹ̀lé lẹ́yìn tí ń sọ. fún ọba oníkẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣé ń gbọ́ ó ní iyì tẹ́ bá ń fún ọba ní kẹ́ ẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa kábíyèsí Ọ̀wọ́adé Akíìmù Ọ̀wọ́adé di Aláàfin Ọ̀yọ́ ẹgbọ́n ohun tí ọmọkùnrin yẹn sọ iyì tán bá fún yín àpọ́nlé tán bá fún yín ipò tán bá gbé fún yín nìkan gbé fún Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams níbo ni ká fi àwọn Ọ̀yọ́ méjì sí nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá o nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá agbé Gani kalẹ̀ láti destroy ilẹ̀ Yorùbá ni ẹ wá nígbà tí mo fi sọ bẹ́ẹ̀ he destroy OPC ìpilẹ̀ṣẹ̀ OPC dára ìpilẹ̀ṣẹ̀ OPC excellent ìpilẹ̀ṣẹ̀ OPC ó mú yes times millions that is why ní OPC fi káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tí Gani ti wọ́ bọ̀ ó pín OPC yẹlẹyẹlẹ he changed the symbol of OPC ẹgbẹ́ ìjàngbara di ẹgbẹ́ tí ń pa ọmọ Yorùbá ẹgbẹ́ ìjàngbara ẹgbẹ́ tó sọ wípé ẹ má ja ọmọ Yorùbá lólè ó di ẹgbẹ́ tí ń ja ọmọ Yorùbá lólè ẹgbẹ́ tó sọ wípé ẹ má lu ọmọ Yorùbá ní jìbìtì òun náà wá dìde wá di ẹgbẹ́ tí ń lu ọmọ Yorùbá ní jìbìtì ó dorí OPC kodò he destroyed the image of OPC ẹgbẹ́ yóò kò ti destroy ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò now because when they appear let me say when our baba Samuel Akintola was Ààrẹ Ọ̀nà Kakanfò every one of us is jubilate nígbà tí Moshood Kashima wọ Aláwálé tó di Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo inú ọmọ Yorùbá ló ń dùn but nígbà tí kíní kan dórí akáyín everybody wá bẹ̀rẹ̀ sí jáde síta àwa lọ tún sùjẹ́ta lè kókó ìtàn Yorùbá pé Ọ̀yọ́ nìkan ló ní Ààrẹ Ọ̀nà Kakanfò agbé Gani kalẹ̀ to destroy the Yorùbá race agbé Gani kalẹ̀ láti kojú ẹ̀yin ọmọ ìyá sí ara wọn torí nínú kí ìran Yorùbá ọmọ ní ìsinmi kí ìran Yorùbá ọmọ tòrò ibẹ̀ ni Gani ti ń rí owó ibẹ̀ ni Gani ti ń jẹ ló ti ń mú ẹni tó ní òun òṣòṣèlú ẹgbẹ́ OPC òṣòṣèlú he declare 2023 pé all the OPC members must vote for Obi must work for Obi Labour Party àbí kì í ṣòṣèlú ẹjẹ́ bílẹ̀rẹ̀ kí ló wá dé ọ̀dọ̀ Jonathan ṣé ẹsẹ̀ náà ló débẹ̀ kó wá bí wá léèrè 300 million láti kú gbé fún tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́lẹ́ mọ̀ pé nǹkan tí ṣe wá gidi ni mo fi ń sọ eléyìí o that we must all the Yorùbá must move fast. oníkẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣé ń gbọ́. because ní Ààrẹ Ọ̀nà Kakanfò náà sọ yìí ẹ̀rọ kan láyé ìgbà yẹn wọ́n pàṣẹ fún bàbí. ṣé ń gbọ́ ní láyé ìgbà yẹn Ààrẹ Ọ̀nà Kakanfò ń pàṣẹ fún ọba míì ìtẹ́lẹ̀jọ́ di mímọ̀ fún wa pé agbára Ààrẹ Ọ̀nà Kakanfò kò kọjá ìlú 5 tí Aláàfin Ọ̀yọ́ tó wà ní ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ìyẹn ni wípé nígbà yẹn lọ́hùn o agbára Ààrẹ Ọ̀nà Kakanfò ojú ti Aláàfin Ọ̀yọ́ tó fi ń jẹ lọ ṣé ẹni bá ṣe dorí ìtàn Yorùbá kodò ẹ̀yin ká dẹ̀ ní pé kí àwa kankan dákẹ́ ká má sọ̀rọ̀ kí ni yẹn ti delete okay kò delete ẹni ká dákẹ́ ká má sọ̀rọ̀ ẹjọ́ Kakanfò festival ṣé ara orò àbí ọdún tán ṣe nílẹ̀ Yorùbá ni ọdún ìwà kan jẹ Gani ni wọ́n pè mí lórí wọ́n pè mí oh my God Gani ni so we must. ọba tó jùlọ ọba ìjọba mọ́jú. Jẹ́gbọ́. sọ ọba tó pé adé pàdé
àwọn tẹ bá fún ọba oníkẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. because ní Ààrẹ Ọ̀nà Kakanfò táwọn sọ yìí ẹ̀rọ kan láyé ìgbà yẹn wọ́n pàṣẹ fún ọba mi ọba tẹ̀lé lóhun jẹ́ ìlọ́pọ̀ jù bẹ́ẹ̀ ni wọ́n sọ gbogbo ẹ̀sẹ̀ tó bá lè fún ọba aládé ìníkà fún wọ́n lè sọ àwọn ọba tó wà tásì ìtí Ààrẹ Ọ̀nà Kakanfò. I will join you later. I'm coming. Okay. Ṣẹ́ńgbọ́, àwọn tó ń promote culture Yorùbá lẹ́gbẹ̀ẹ́ rí ẹ o. ẹ máa ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò. gbogbo ẹnikẹ́ni tó bá ti rí ọba fún kí ló máa ṣe fún wọn máa ń gbé orí ẹ̀mí. bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti rí tábà ẹ̀ kéèyàn kan tó sọ̀rọ̀ àlìbàṣá tó tọrọ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ máa gbé orí ẹ̀mí o. Kò ní dá fún wa àti Gani. ẹ máa gbé orí ẹ̀mí o. Kò ní dá ogún yẹn ló máa pa ìwà àti Gani, kò ní dá fún wa àti Gani. Ẹ̀yin tẹ́ sọ pé wọ́n ń promote ìran àṣà Yorùbá nìyẹn o. Ààrẹ Ọ̀nà Kakanfò lágbára ní Èkìtì o, mò ń tẹnumọ́ o. Ní Oǹdó kò lágbára o. Ààrẹ Ọ̀nà Kakanfò bí nọ́mbà 7 or nọ́mbà 8 náà ló ṣe ní Ọ̀yọ́ o. Tọ́fi ní wípé ipò àpọ́nlé tẹ́ bá fún Ààrẹ Ọ̀nà Kakanfò, tẹ́ bá ń fún àwọn ọba ní kẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dìde o. Nǹkan ti ṣe wá gan o, nǹkan ti ṣe wá gan. Àwọn bàbá wa ti kẹ́ran mẹ́rù, wọ́n ti gbàlejò ọ̀nà o. Àyè ti gba tápà, ó ti kọ́lé ìgúnnú o. Àyè gba tápà, ó kọ́lé ìgúnnú. Ọmọ tápà fẹ́ sọra rẹ̀ di olórí ogun ilẹ̀ Yorùbá. Àyè gba tápà, ó kọ́lé ìgúnnú. Ọmọ tápà ń fọwọ́ lálẹ̀ nínú ìran Yorùbá. Now every one of us must say no to the Gani agenda in Yorùbá land. Ẹ ṣe gan. Ẹ má gbàgbé o, on 26 a fẹ́ ṣe launching Ìrù Ẹkùn tó ń bí wọn nínú, tó ń fọ́ wọn lórí. Launching Ìrù Ẹkùn, launching Ìrù Ẹkùn security network. Tẹ́ bá ti ń gbọ́ Ìrù Ẹkùn, kò ṣeé fi lájà lọ́wọ́. Ìrù Ẹkùn kò ṣeé fi lé Gani lọ́wọ́. Ìrù Ẹkùn kò ṣeé fi lé OPC ẹgbẹ́kẹ́gbẹ́ Gani lọ́wọ́. Tá bá fi lé wọn lọ́wọ́, wọ́n fẹ́ jẹ̀wẹ̀ ni n tó ń bí wọn nù nìyẹn. Belong to all the kábíyèsí in Yorùbá land. Táwọn kábíyèsí yẹn gbélé ọwọ́ olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí ò ríra gẹ́gẹ́ bí òun jẹ́ pàtàkì. Ọlọ́run ọba mi dẹ̀ ń sọ di èèyàn pàtàkì tí ò ríra gẹ́gẹ́ bí pé òun jẹ́ nǹkan. Tọ́lọ́run ọba mi dẹ̀ ń wọṣọ iyì, aṣọ ògo, aṣọ àpọ́nlé tó ń wọ̀ sí Sunday Ìgbòho lára. Ẹ já pàdé l'Abẹ́òkúta ní on 26. Ọ̀túnla ni o, today is 24, ọ̀la nìkan ló là láàrin. On 26 l'Abẹ́òkúta. A fẹ́ ṣe oró ń ta ṣe ní Ọ̀ṣun. A fẹ́ ṣe irú ẹ̀ ní Abẹ́òkúta, gbogbo ẹ̀yin ọmọ Abẹ́òkúta pátápátá. Ẹ jájọ́ pàdé o. Ẹ mọ àrà tí àwọn ajínigbé ti fi wá, ohun táwọn ajínigbé ti fojú wa rí. Àrà tó ti fi wá dá. And this is opportunity for us to say no to the agenda of Fulani. Who can stop it? Ìrù Ẹkùn security network. Àmọ́ kan pé mi pé wọ́n ti jíyàn kan gbé ní Kwara, ọba ìlú kan mo ti gbàgbé ìlú yẹn. Ẹ̀rí kó dínkù. Ẹ jájọ́ pàdé ní Abẹ́òkúta. Adára fún yín ojú òní tì yín o. Bàbá Èkìtì will be there. And I want every one of us to be there. Níbi tẹ́ ẹ bá ti rí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó di dandan kẹ́ ẹ rí mi bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí. N tó bá ti rí sí tẹ́ ẹ bá ti rí mi bẹ́ẹ̀ ti mọ̀ pé àwa ò ní jalè. Owó ni ò jẹ́ àlọ́ nìyẹn. Torí ẹni tá à ń tẹ̀lé yìí jalè. Kì í jalè. Ṣẹ́gbọ́n mi. La fẹ́ sọ wípé nínú ẹgbẹ́ Ìrù Ẹkùn ká má fò lè lọ ẹgbẹ́ títí wa. Àwa iṣẹ́ apààyàn, àwa ìní ọmọ Yorùbá láti lè mú ẹgbẹ́ kòwé ọ̀fọ̀ tàbí láti lè mú ní orúkọ. We are here to secure the life of the Yorùbá race. Ìyá mi ká bọ̀ wá, ẹ kú iṣẹ́ ni wa. We are here to secure the life of the Yorùbá race. Ẹ já pàdé l'Abẹ́òkúta o. Ojú òní tì yín. Ogun State chapter, Ogun State command, Ìrù Ẹkùn security network will be launched on 26 of this August. Yes, lẹ́yìn ìgbà yẹn kẹ́ máa bá mi múra lẹ́ on the 3rd. Èkìtì, before on the 3rd a máa ṣe Tòǹdó. From there àárẹ̀ àgbẹ̀dọ̀gba ilẹ̀ wa. Ẹ má jẹ́ kí ààyè ó gbatápà. Bàbá yòókù ẹ̀kọ́ lẹ́sà èmi mọ̀ nẹ́ni o. wọ́n ti lé ẹ WhatsApp mi wọ́n ti lé. Àkílẹ̀ ṣe sí tọ́mí. mi kà mọ́. Wọ́n bọ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.